stand fún Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ Muyideen wàláì Ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ èmi gẹ́gẹ́ dúró báyìí ẹ kú lẹ́kùn ẹ máa gbọ́ bàbá oníkọ́kọ́ o bàbá aládarí pé bàbá eléèkú ọ̀gá oní Àgbàlá Gabriel rí Muyideen yẹn ó rí mùsùlùmí yẹn tá a là fà tọkọ Muyideen ní kéwú tó fi pè mùsùlùmí bàbá aládarí pé mọ́sáàsì wo ni ti ń kírun tó fi pè ní mùsùlùmí Muyideen gẹ́gẹ́ wí lẹ́nu ara ẹ̀ ó ní òun ò practice Islam rí ṣé àlè Islam ṣé ìsìmú orúkọ lásán ni wọ́n fi ń jẹ́ mùsùlùmí ni orúkọ lásán ni wọ́n fi ń jẹ́ mùsùlùmí ni ṣé ti sẹ́rí yà kọ́ wa rèé ẹ̀yin àbá ẹ bẹ̀rù Ọlọ́run fine ọ̀nà ẹ ti gba ṣọ́ọ̀bù fún Muyideen níbi tó tẹ́ lọ́rùn ẹ gùn lé ayọ̀ ẹ ti bá ọ̀pọ̀ àkáǹtì ẹ kárẹ̀lẹ̀ ẹ ti bọ́ọ̀nù ọkọ̀ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ṣé bá a ti rí nínú yín náà tó sọ yín pé kìrìsìtẹ́nì ò lè ṣàǹfààní fún mùsùlùmí kí lẹ tún wá ń bẹ̀rẹ̀ pé Muyideen lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel sí kí lẹ bẹ̀rẹ̀ pé Muyideen ó lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ Àgbàlá Gabriel sí orí ń ta yín ni ẹ̀jẹ̀ sẹ́sì lọ́pọlọ ni èyí ṣe máa kó sọ̀rọ̀ tí ó tún kó jẹ Ọlọ́run ti ká Muyideen ará Amẹ́ríkà ní ń gbà láti ṣèbára Amẹ́ríkà ń tó náà ya alábòsí yẹn òun rówó ẹ lórí títì ni ará Amẹ́ríkà ti ń gbà láti àkáǹtì Muyideen tí Muyideen wà Nàìjíríà torí pé ẹ fẹ́ mọ́ mọ́nítọ̀ rẹ̀ á la'natullahi 'alal kasibina wala yasidu solimina illa asara àti bọ̀tá alábòsí ò ní dà. kí lẹ́ ń bùkátà pé ẹ fẹ́ máa mọ bí ṣe ń náwó rẹ̀ sí ṣé bẹ́ẹ̀ ni Muyideen ti mature ẹni ìsọmọdé àdàpé gbèsè ní báláǹsì kò ní ìdí ká fi nọ́mbà ẹnì kankan síbi àkáǹtì tẹ́ bá open kò ní ìdí ká máa mọ́nítọ̀ rẹ̀ ṣebí mọ́nítọ̀ iná l'Àgbàlá Gabriel mọ́nítọ̀ rẹ̀ tẹ́ ẹ sọ di bímọ lọ́wọ́ ẹ lè rojú rere Ọlọ́run bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ ṣebí mọ́nítọ̀ yìí ẹ báyìí ti mọ́nítọ̀ rẹ̀ báyìí ẹ jẹ́ afẹ́yìn náà lóṣù mẹ́fà sọ́dún kan ẹ mọ́nítọ̀ Muyideen ẹ jẹ́ ọlágbèsè ẹ gbàgbé kó ní dúkìá lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ gbàgbé gbogbo ẹ̀yin àfáà Muyideen àti bọ̀dá yìí ti bẹ l'Amẹ́ríkà iye tó bá jí owó tí nígbà tí Àgbàlá Gabriel mọ́nítọ̀ rẹ̀ ẹni ká ẹ sọ owó tí nínú dúkìá yẹn. ẹ sọ owó yín náà ọwọ́ ní èèyàn já mùsùlùmí wọ́n rí e owó elépo ń bẹ létí ẹ Ọpẹ́yẹmí Abdulrasaq ṣé owó elépo ń bẹ létí rẹ lọ́jọ́ tí Àgbàlá Gabriel rí e fine Àgbàlá Gabriel rí Muyideen ẹni ọjọ́ tó dẹ̀ rí e ó pariwo fún gbogbo ayé Àgbàlá Gabriel sọ gbogbo ayé kò rí e o bàbá aládarí pọ́n nígbà tó ọmọ pàbúrò rẹ ni ọ àkọ́bí ìyá rẹ àbábíkẹ́ ìyá rẹ kí ló tó ọ̀bọ tàǹgbà náà kọ́ bọ́ ọmọ ìyá rẹ torí e ọ yẹ kó lọ gbà lọ́wọ́ Àgbàlá Gabriel nígbà náà Àgbàlá Gabriel change aṣọ sí lọ́rùn ojú rí ọ̀fọ́ ológọ́bù gbà náà Àgbàlá Gabriel ń gba ìjárí funfun ó bá gbà ọrẹ wọn ṣe igi mọ́ létí gbà yẹn kí ló tó bóde gbà ẹ kó ní ọmọ ìyá rẹ tó sọnù rè ọwọ́ abẹ́rẹ́
àbòsí kí ni ṣẹ̀ríà sọ pẹ̀lú tó bá parọ́ sinimá yàn kí ni ṣẹ̀ríà sọ pẹ̀lú tó bá parọ́ ayákìlá máa yàn ẹ bóde ẹ wá dájọ́ ṣẹ̀ríà ẹ̀yin alábòsí mùsùlùmí ẹ̀yin ìka àfà ẹ̀yin mùnáfìkì àti òpó àkáǹtì fún wáì Àgbàlá Gabriel bẹ́ẹ̀ ṣe fún tó arákùnrin yóò dùn kò sọ gbólóhùn kan àmọ́ ẹni tó bá jẹ fùfú lárọ́ ọmọ fún mo gbọ́nu prógámù bàbá aládàrí pọ́n bàbá ẹlẹ́kùn Egbere ó ní nígbà tí ń sọ pé ẹsẹ̀ sí ó ti mú mi dín ní o làwọn wá rò pé Àgbàlá Gabriel lè lọ ó lè lọ mọ́lọ́pàá arákùnrin yóò rí ti ń rò àyẹ̀wò àdá orí ń ta yín ni àti kínní yín àti kejì yín àti kẹta yín àti Nàìjíríà ní yín àti Amẹ́ríkà ní yín mélòó wà lára yín ṣé ẹ tọ́ lóhùn ni àtẹ̀yìn alábùsí bàbá ẹlẹ́kùn Egbere ẹ ti lulẹ̀ bẹ́ẹ̀ bá ń lọ kóòtù ẹ̀sùn ẹ lulẹ̀ láwọn lọ́ọ̀yà kédìde lọ́ọ̀yà tó rí rẹ̀ pé lọ́ọ̀yà tó níṣẹ́ lọ́wọ́ lọ́ọ̀yà tó máa ti ń ṣe kan kò ní bá kẹ̀kẹ́ nu yín dá sọ̀rọ̀ mú ìdí àtàgbàlá Gabriel àfi lọ́ọ̀yà tí ó bá níṣẹ́ lọ́ọ̀yà tó rí ẹ̀ bá pé tó náà jẹ́ ni ti ń ṣàánú tó mọ pàtàkì ìjọmọ nìyẹn kan kò ní dá sọ̀rọ̀ mú ìdí ní àtàgbàlá Gabriel àfi tó rí rí ọba pé lókù. Masali kaoribaya kasaida ya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ̀ǹkú area Olódó garage nílùú Ìbàdàn Masadali kapa gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé ò tí ì rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà ó tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Tọ́rọ máa wò ó pé kí ni tó fẹ́ rí bẹ́ẹ̀. Ọgbọ́n Ọlọ́run ni ẹni ẹ bá pèsè irú ẹ fẹ́ fọgbọ́n Ọlọ́run yá ni. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló pamọ́ ìdí ní àtàgbàlá Gabriel pọ̀. Ṣé mọ́sáàsì lágbàlá Gabriel ti rí mú ìdí ni? Ṣé mú ìdí ti yí ní bọ́ lágbàlá Gabriel rí ni? Ṣé ti jí máa bọ̀ lórí ni? Bàbá aládarí pé tẹ́tí fà ìdí àparí lọ díẹ̀díẹ̀. Wá bòde, ṣé jímà ni mú ìdí ni ti ń bọ̀? Tágbàlá Gabriel ti rí. Ṣé yídì ni ti ń bọ̀ tó ti rí? Àbínú mọ́sáàsì ló ti rí? Àbórí iwájú ta mọ́sáàsì? Ọlá yìí ìwo yẹn rìn. Ẹ̀yin ìwo sẹ́. Àmọ́ mú ìdí ni sọ fún yín pé òun sùn. Òun wá lálàá. Òun rí pé wọ́n tó kó chájà. Àtàbà àtọmọ kéwù wàláì ìran yìí dùn owó social media. Àtàbà àtọmọ kéwù mú ìdí ní àtàwọn àfáà rẹ̀. Ó ní mú ìdí ní sùn ọwọ́ alálà mú ìdí ní tó ti di Joseph o. Èmi mà bá mi o. Mú ìdí ní tó ti di Joseph alálà mú ìdí ní wàásù ọwọ́ alálà. Ojú ọlá pé àní bàbá alálàǹgbà ẹlẹ́kùn egbére ó ní mú ìdí ní sùn ọwọ́ alálà ó dùn lálà pé òun wá kiri jẹ́jẹ́ asáfà ìponu báyìí ọgbẹ́ni ìponu gẹ o mo ti wẹ́ tó ponú nù àwa mùsùlùmí pàápàá nù alálàfà mi ì tí ì rí tó bàbá aládarí pé yìí kó ọ̀dẹ̀ tó bọ́ social media tó wá jẹ́ pé àlá mú ìdí ní sùn oorun àárọ̀ ló sùn ni àbó oorun ọ̀sán àbó oorun òru mọ́jú. Orí ń ta ẹ́ mú ìdí ní sùn bàbá aládarí pé ó tẹnumọ́ kí wọ́n fún mi ní 300,000 wàhálà ìwọ̀n ò tí ì fún mi lówó wọ́n dẹ̀ máa fún mi lówó máa dẹ́gbà ó ní wọ́n ra màálù fún mi sọ fẹ́ ṣèléwó ni èyí tí wọ́n fẹ́ rà fún mi kì í ṣe màálù òkèjú ni sọ fẹ́ pọ́sì àwọn tèmi ní kẹ́tẹ̀tẹ̀ lóòdù mi sọ àgbàgbẹ́ jò ní online ni wọ́n ti ra mọ́tò bù wọn
lẹ́ni látara àbòsí mọ́tò ń padà dẹkùn ó padà sunkún síwájú àwọn ayé tó ń sunkún tó ń wakú mú báyìí. ọlọ́mọ bá tí ọ̀nà Sunday Igboho ọlọ́mọ bá ti ẹ̀jẹ̀ láíláí odidi ilẹ̀ ló bù wọ́n sọ́ọ̀tì ìkéwú débẹ̀ gbà náà ni. ìwọ́de kẹ́kẹ́ bù ńlẹ̀ ẹni tí ẹjọ́ bù ń nílẹ̀ ẹni náà fi tiẹ̀ kọ́mọ́sáàsì ọ́fíìsì lọ́hùn àmọ́ kókó bó ti ṣe tiẹ̀ bó ta ni bó ṣe kán ni. ṣàdẹ̀rù yìí pé àwọn wàásù akọrí sí inú igbó inú ìdọ̀tí inú ẹ̀rọ̀fọ̀tẹ́ kọrí sí. ẹ fi Àgbàlá Gabriel lọ́rùn sílẹ̀ ṣé bó ti rọ ọmọ kéwú gbogbo àwọn ọmọ kéwú tó kú níbi tó ń gbé gbogbo ẹni ti túká àwọn tí ń bọ́ lùbàdìrì gbogbo ló ti ṣe ń sùtá wọ́n ti sá lọ. ọbọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ ló jẹ́ gbogbo wọn túká kú lẹ́yìn ẹ̀. Àmọ̀kẹ́dẹ́ ọbọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ wọ́n dẹ̀ ti túká. ókè ó ti yé mi ọbẹ̀ ẹ̀sán ọmọ kéwú tuntun jọ ibi ó ti gbé ń da ó gbé ọmọ kéwú tuntun lọ́dọ̀ chairman olórí àwọn bàbá Ìjẹ̀bú of Ọ̀yọ́ State Ìbàdàn olórí àwọn Bethnaija is Mr. Muideen Chaja olórí àwọn onípúùlù of Nigeria ibi ó ti gbé yẹn dá ọmọ akéwù tuntun lọ gbà ọmọ akéwù tó fi ti irú ẹ̀ gan nu olómi sọ pé mo lọ́mọ akéwù wà láì bẹ́ẹ̀ ni mo tún insist mo ní tí ọ̀rọ̀ Àgbàlá Gabriel bá lọ kóòtù torí mẹ́jọ tẹ fẹ́ rò fún kóòtù lọ́yà yín mi mọ́ tẹ fẹ́ sọ fún tí ọkọ̀ ọ̀lẹ̀. Ìtì lọ́yà yín fẹ́ kọ́ ọ́lẹ̀ mi mọ́ ìtẹ̀ fẹ́ rò kóòtù mi mọ́ dúkìá mi ìdí ti bẹ lọ́dọ̀ Àgbàlá Gabriel tẹ fẹ́ bẹ̀rẹ̀ mi mọ́ ó náà ti gba ṣọ́ọ̀bù fún níbi tó tẹ́ lọ́rùn leave then Àgbàlá Gabriel mo fẹ́ fẹ́ èbó ni o ẹnu bá ara jà sùn tó bá jẹ́ ìpín orí rẹ pé gan ni ìwọ bàbá aládarí pé yìí bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ torí ẹ bá pẹ́ sẹ́wọ̀n náà sọ òṣìṣẹ́ ni sẹ́bẹ̀ ni ìyá ti ń jẹ́ ọ́ tó ni sẹ́bẹ̀ ló sì ń tọ́ tó ni àti wà táwọn akẹgbẹ́ ó yẹ kẹ́ ẹ bọ́ social media kẹ́ ẹ pẹ́ lórúkọ tí àti wà àtẹ̀yẹ yòókù ẹ lórúkọ fámìlì yìí ẹ gbé 500,000 fún Muideen káwá pé ó yẹ kí gbogbo yìí kẹ́ ẹ má tasára àdúgbò èbó kankan wọ́n ní aráàlú èbó ẹ̀yin náà èmi ò tiẹ̀ mọ̀rú aráàlú èbó náà ṣébẹ̀ náà nìyà ń jẹ aráàlú èbó tó tó ni abẹ́ ẹ̀ máa ń gbọ́rọ̀ tí dídì ní sọ ni ẹni tó làkàtì bẹ́ Nàìjíríà aráàlú èbó ní gbà láti ẹjọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà ní Amẹ́ríkà London Italy Allah Akbar Adémọ́lá Olúwaṣùn àbúrò ní sẹ́yìn o ẹjọ́ ẹ̀yin aráàlú èbó torí inú tẹ́ ẹ máa ń sọ fún wa ní pé kò sáàyè ranù l'Amẹ́ríkà arákùnrin tọ́jà pọ̀ lọ́fẹ́ máa gbà láti Muideen nìyí sẹ́lẹ̀ sí níṣẹ́ báyìí sọ́mọ tí ń ṣe báyìí ẹjọ́ torí tọ́lọ́hún torí kò yé mi o sáràlú èbó a máa gbà láti ní mọ̀mọ́ rí mú ètè sọnù Àgbàlá Gabriel ọ̀dà wọn sì bá síbo Àgbàlá Gabriel kìnìún Ọlọ́run wo Àgbàlá mo gbé fún ẹ Ìjàyà mo gbé fún ẹ
Gabriel mo gbé fún ẹ ìjayà mo gbé fún ẹ gbòsà Àgbàlá Gabriel mo gbé fún ẹ gbòsà. Wàkún ṣáàkìrá lè ṣẹ́ẹ̀kì ṣé ìkà ìnáwó àfààní ẹ tó bá jẹ́ lídà rẹ Mr. Adémọ́lá ẹ ní dolòsì kà tẹ́ lọ́wọ́ yín kà tẹ́ dìyín kà tẹ́ lápò yín ẹ dẹ̀ ní parẹ́ ọlá àpẹẹrẹ àlùkùrìyà kún ṣáàkìrá lè ṣẹ́ẹ̀kì ẹni ọba jí ọ̀gá rẹ wọ́n ní kó mọ̀ọ́rẹ́ ọ̀gá Muyideen l'Àgbàlá Gabriel jẹ́ bàbá Muyideen l'Àgbàlá Gabriel jẹ́ mítọ̀ Muyideen l'Àgbàlá Gabriel sẹ́rí gbogbo ọ̀ràn tá à ń sọ gẹ́ pé ó lù ú sí ìsàbẹ̀ rẹ̀ lọ́wọ́ ni tó bá béèrè fún yàrá sí onídìí láti lù ní bẹ́ẹ̀ bá gán tó sẹ́mọ̀ tó bá lọ sí ọlọ́pàá tó bá ṣẹ̀ sí òfin wọn bẹ̀ sí oníjìyà ni. Mo sọ fún yín pé bí Muyideen bá wá kéwú lọ́dọ̀ mi tó bá dìsáàfù kọ́ dọ̀bálẹ̀ má dà dọ̀bálẹ̀ èyí tí ò ní lọ́wọ́ àgbà lọ́dọ̀ tèmi àìkúlẹ̀ kéwú kákúlẹ̀ tà fún yẹn. Àìkúlẹ̀ kéwú kákúlẹ̀ tà fún yẹn. Ẹ lè succeed. Ṣé gbọ́ ọmọ ìyá ayé tó sọnù Ọlọ́run dẹ̀ ṣe Àgbàlá Gabriel ti bá ń rí e ṣé bẹ́ẹ̀ ti rí nǹkan yí padà ẹ máa kó kábàkàbà yín lọ ẹ fàgbẹ́lá lẹ̀ àwọn esi olóore àwọn tí Àgbàlá tó fẹ́ ràn lọ́wọ́ àwọn t'Àgbàlá Gabriel fẹ́ bùkún wọ́n pọ̀ oníwọ̀n bùnmi 300,000 wo bàbá alálàǹgbà sojú ẹ̀ ní òfin bùnmi kọ́kọ́rọ́ mọ́tò látijọ́ mo ti bẹ̀rẹ̀ ayé mi tẹ́lẹ̀ wọ́n máa bùn mí ní nǹkan ni torí mi máa bọ̀ sí ṣe mi ìlú jìbìtì mi ìlú rí àrí ayé mo ti ń sọ yìí mo dẹ̀ ti mo parí àlùkùrìyà 1984 bàbá ẹlẹ́kùn egbére níbo lọ wà ńgbà náà 1984 ni mo parí àlùkùrìyà nílùú Ìlọrin tí mo ti ń tù tí mo ti ń gbẹ díẹ̀ tí mo ti ń gbẹ jálàbí tádẹ ní approval bàbá ẹlẹ́kùn egbére mo sì lọ Mẹ́kà 2005 Christian ló rán mi o Eric Montenuma ẹ bá ń gé ẹ̀yìn blog ẹ bá ń gé o mo lọ Mẹ́kà 2005 Christian ló rán mi o Ọlọ́run dẹ̀ kó kọ́kọ́rọ́ lé fún mi ní 2006 ẹ wo bọ́lá ṣe bá mi tó ètò ìgbésí ayé mi láì lu jìbìtì mo dẹ̀ bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan gígùn káà gígùn ní 2008 Christian ló dẹ̀ rà fún mi lọ́dún náà ẹ máa wo mo sì bẹ̀rẹ̀ èèyàn ríran Mẹ́kà láti 2013 ni mo rán ìyá tó bí mi lọ Mẹ́kà olóṣèlú kankan kọ́ ló fún mi látara àwọn olóríire tí wọ́n yí mi po àràfà 2024 yìí àtúrẹ́ ní tọ́lọ́hún tó ní ọgbọ́wọ́ wa lọ Mẹ́kà ṣé bá wà fún mi ní 10 million ẹgbẹ́ sọ́pọ̀ jù fún mi ni kò pọ̀jù fún mi ìwọ lọ́mọ ìjọ bẹ̀rẹ̀ tí jákú àyà mo tún wí láàrin ayé mi rí Àgbàlá Gabriel rí báyìí sójú àmọ́ iṣẹ́ ribiribi iṣẹ́ àánú tí ń ṣe jójúmọ́ ni mò ń rí mo dẹ̀ ń kí Ọlọ́run lára ẹ̀ mo dẹ̀ ń kí Ọlọ́run lára Àgbàlá Gabriel ni mo fi pe Àgbàlá Gabriel ní kìnìún Ọlọ́run kìnìún Ọlọ́run ni ẹ̀yin tẹ́lẹ̀ ní fi àkáǹtì tí bàbá lọ́làgbà ó lè fi àkáǹtì rẹ ó lè fi gbowó fún Muyideen fine gbogbo yẹn lè fi gbà kí lè ń sẹ́bùrú owó rẹ̀ sí kò ní ìdí ká ẹ mọ bó ṣe náwó ẹ kò ní ìdí ká ẹ mọ iye tó ní lákàntì kò ní ìdí ká ẹ mọ iye tí ẹ dá fún aráàlú ẹ̀bọ ní tí wọ́n ń gbà láti sáré pé ẹ lulẹ̀
lójú ti rárá. Fásakí Fúnkẹ́ àbúrò ní sẹ́yìn aráàlú èbó nígbà láti gbogbo ọmọ tí ẹ bí ẹnà ọkọ wọn wá káwá fìmọ̀ yí wọn ní ṣèṣì padà kí ìyá pẹ̀lú bàbá kan lè jẹ. Ẹ má jẹ tẹ̀yìn bẹ́ẹ̀ bá kíw tí ọba aráyè gba wájú Sùmùràtìlì Mùmínì kọjá kọjá lọ́dọ̀ bàbá àgbàlagbà ìjàgbà kò lè mọ bí ó ṣe ṣayé ẹ̀. Ẹni tí ò kíw láwà ní láàárọ̀ ó ké lọ́sàn-án ẹni tí ò ké lọ́sàn-án ti ké láàárọ̀ ẹni tí ò ké lọ́sàn-án ti ké láàárọ̀ sọ́dọ̀ wọn sọ̀kalẹ̀ wá ṣàánú èèyàn ni. Mo dẹ̀ sọ fún ọ pé mọ́sálásí tí mò ń kọ́ lọ́wọ́ yìí òun kọ́ làkọ́kọ́ mọ́sálásí inú Ramadan abakupake pure water ibẹ̀ ni Ọlọ́run ti kọ́kọ́ lómi kọ́ mọ́sálásí àwọn kìrìsìtẹ́nì náà ni wọ́n bù mí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel ti ṣẹlẹ̀ èèyàn mélòó ló láàánú nínú ẹ̀yin mùsùlùmí àfi bẹ́ẹ̀ tí máa gbẹ̀yìn lẹ́sẹ̀ ebó lórí burúkú yín náà nu ẹni ní àdúrà ní olókùú ọ̀dà sàrà ọ̀dà fọlọ́kù ó lè yín ẹ̀dẹ̀ gbowó Saudi sànẹ́bí gbowó Saudi ẹgbà kànga wá láti ìlú mi owó bá òòlù lẹ́gbà ẹgbẹ́ òrù àwọn tẹ́ ẹgbẹ́ kànga fún wọn à ní mọye tí ẹ kó fún yín bẹ̀lẹ́ pé wọ́n mọye tẹ́ ẹ ná ẹgbẹ́ mọ́sáàsì wá láti àgbà yahoo ní ìnà àgbà yahoo ní gbogbo yín. bọ́rọ̀ ọba wa tó báyìí tá a dẹ̀ ṣe nítorí pa nídìí kankan tá a dúró pẹ̀lú Àgbàlá Gabriel nítorí parí pé ẹ fẹ́ rẹ̀ jẹ́ ẹ fẹ́ fi tí ò sínú Islam ẹ fẹ́ máa fi àtáàkì ẹ̀ tẹ́mi dẹ̀ jáfa. tí mo jáfa tí mo dẹ̀ mú òru àtìbú níwọ̀nba nínú Al-Quran torí pé wà kúlù fọ́ọ̀kà sí ilmi àlì. Àṣàní àdé tí wọ́n bá ti ń jù lé àfi ká máa dá padà fún wọn. Tí wọ́n bá ti ń jù lé àfi ká máa dá padà. Àwọn olórí burúkú àgbọ̀dọ̀ jó jẹ̀rí ọ̀rọ̀ lára wa. Àgbọ̀dọ̀ lájúlẹ̀ kí wọ́n fún Islam lọ́kọ́ tí ń ṣe tiẹ̀. Ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam. Ẹ̀sìn tó mọ iye èèyàn lẹ̀sìn Islam. Ẹ̀sìn tó mọ́ọ́rẹ́ ni. Ẹ̀sìn tí ń ṣẹjọ́ ni. Ẹ̀sìn tó mà pọ́nlé ni. Táwọn kan bá fẹ́ chíńjì ẹ̀ àwọn àgbọ̀dọ̀ dákẹ́. Tá a bá ti dákẹ́ ajá pé tí wọ́n wí bó ṣe rí nu. Mo ní ẹgbẹ́ jáde ibi tí Àgbàlá Gabriel ti sọ fún Muyideen pé kọ́ ká lọ ṣọ́ọ̀ṣì. Sọ́kò ló Jésù fún ni. Adẹ́kọ̀ ẹ̀pá rẹ̀ ẹ tí ó pọ̀ àkáǹtì fún Muyideen àmọ́ nǹkan ní gbà láti aráàlú èbó ní gbà láti ìṣẹ́jú díẹ̀ ló kù tẹ̀sí yọ ta tàbí iṣu gbogbo ń tẹ́ ẹ̀bùn pátá ìsásúlẹ̀sì láti àlìsìlìsálà wàá kára jáde ládùn àsìkò là wọ́n kọ́ là ní ìsánù mọ́ là yàwó mẹ́yìn sì tún àdínsù àbára bí anarọ̀ bákà àwòhálà àṣì ọlọ́nfẹ́ dé tí ó tú àṣírí gbogbo tẹ̀m̀bù. Mọ́sáàsì tó dẹ̀ ń wò tá a kọ́ lábàá kú pakin. Mr. Ìgbìyànjú di ẹ̀fọ́ tí a jọ kọ́ ni. Ajíbíkí Adé Ọlábísí àwọn eléyìí wọ́n díjú gbowó lẹ́ni. Àbábìlà méjì Adéjúmọ̀ ọ̀rọ̀ Àgbàlá Gabriel lè ṣẹlẹ̀ kódà àwọn oníṣẹ̀ṣe fún wa lówó nígbà tá a kọ́ mọ́sáàsì àbákú pakin. Odidi àyè tí mọ́sáàsì wà tó ti wúgbó tí ò sí kẹ̀kẹ́ bẹ̀ mọ́. Eléyìí tá a wá ń kọ́ yìí jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ọ. Bàbá alálàgbà tá a bá dá owó mọ́sáàsì
èyí tá a ṣẹ̀ṣẹ̀ kàn yìí tá a fẹ́ ṣe gíláàsì ẹ̀ tá a fẹ́ rẹ́ yìí tá a bá dá owó yẹn sí 5 owó àwọn kìrìsìtẹ́nì kó 4 àtààbọ̀ ń bẹ̀ mi sọ́ọ́rì láti sọ àní ayé la wà yìí. owó àwọn kìrìsìtẹ́nì ó kó 4 àtààbọ̀ ń bẹ̀ ṣé wọ́n ní ká sọ bẹ̀ di ṣọ́ọ̀ṣì ni ṣé bí wọ́n ṣètò ọlọ́run lára sí ọlọ́run ni àkọọ́lẹ̀ wo ló wá sọ wípé èyí tí wọ́n ṣe wọn ní ládá. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man bana lillahi baytan bana Allahu lahu yawmal qiyamah fil jannat. Ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá iná owó rẹ̀ síbi ìtọ́lọ́hún tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmọ̀ ọlọ́run ló wọ́n kọ́lé fún lálìjẹ́ náà. Ẹ̀yin akí dání ilẹ̀ ti mẹ́bà yín ìtẹ́ àròkọlẹ̀ bá àròkọlẹ̀ fi ti máa ṣe Àgbàlá Gabriel orí ń ta kò sórí yín bẹ̀. Bí mo ṣe ti travel dé ìbọ̀ṣẹ̀ rẹ̀ mi tó ọyẹ bomi ara kí n sùn ni ara mi ò gbà ní àdéhùn lọ́lọ́run béèrè mo ti ní sọ kẹ́kẹ́ nu yín tí mi bá rí ní mi ní dáhùn. Ṣé bó rí páwọn yòókù rẹ wọ́n ti dáadọ́ wọ́n ti mọ̀ pa látẹnujẹ ní ọ́ oúnjẹ kú jẹ ní ọ́ alábòsí ní ọ́ ọ̀dàlẹ̀ ní ẹ́ ìwọ tó ń bá àfáṣáìdì sí túnṣe lẹ́ẹ̀kínní ọ̀dàlẹ̀ rẹ̀ ó tún gbọ́ ọmọra àárín ó tún dalẹ̀ lẹ́ẹ̀kejì ó tún gbọ́ ọmọra ẹ̀ẹ̀kẹta ọba lọ fẹ́ ẹ. ṣé wọ́n yẹn lọ́wọ́ àbọ̀ṣọ́ online àwọn tí wọ́n bá mẹ́ẹ̀ẹ́ kò sọ̀rọ̀ kankan tí irú ẹ̀ gbọ́dọ̀ sọ tó lè nítumọ̀ sí wọn. ọ̀rọ̀ kankan tí irú rẹ̀ gbọ́dọ̀ sọ tó lè nítumọ̀ sára ayé tó bá dẹ́ ẹ̀ mọ́ kò sí. kódà kò yẹ káwọn èèyàn máa lísì sọ̀rọ̀ ẹ̀ torí ẹ bá tún lísì sọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọdé yóò pín orí burúkú látara rẹ̀. ọlọ́mọdé òpórí burúkú látara ẹ̀ kí ni wàhálà Samuel nìkan ní mùsùlùmí t'Àgbàlá Gabriel ràn lọ́wọ́ ni àwọn ọmọ ìyá ayé sì ṣẹ́kù lọ́dọ̀ Àgbàlá Gabriel ẹ lọ kó wọn. bàbá aládàrí pé ẹ̀yin ọ̀dájú ẹ̀hánà burúkú yìí ó ń bára gẹ́ déwájú yín tẹ́kẹ́ bẹ́ẹ̀ fún bẹ́tẹ̀lẹ̀fù yóò ṣàdúrà 1 million ṣe é fún bàbá aládàrí pé àwọn ọmọ ìyá yín sì ṣẹ́kù o Mr. Sunday Olúbọdún àwọn olóríire nu àbúrò ní sẹ́yìn bàbá alálàgbà àwọn ọmọ ìyá rẹ̀ sì ṣẹ́kù lọ́dọ̀ Àgbàlá Gabriel yá wá tirẹ́là bíi 4 tó fi lọ kún wọn kẹ́ẹ̀dẹ̀ yanjú ìṣòro wọn. Samuel nìkan ni Àgbàlá Gabriel ràn lọ́wọ́ àwọn tí ó jẹ́ big man àìmọye àwọn t'Àgbàlá Gabriel bá wọn parí ilé wọn níbi tí ń kọ́ sí. inú wọn ni tí òrùjú máa ń dùn sí wà bàbá àlùbáríkà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ parí olódó ńkọ́ ìyàgbọ́ ńkẹ́ ńkọ́ bàbá alọ́lá ń gbà gbogbo ẹ̀yin àfáà Muyideen àwọn ọmọ ẹ̀yà yín ó ẹ̀rí sì ń pa mí ó sì yẹ tètè parí o torí oúnjẹ tí mo jẹ ti dà àwọn ọmọ ẹ̀yà bàbá lọ́lọ́gbà àwọn ọmọ ẹ̀yà rẹ kù lọ́dún Àgbàlá Gabriel o t'Àgbàlá Gabriel ń ṣàánú fún àwọn èèyàn tí ń gbalé fún àwọn tára wọn ọ̀yá àwọn tọrọ wọn jẹ mọ́ pírẹsẹ̀ tí dẹ̀ mójútó ọmọ ẹ̀yà mi àwọn míì t'Àgbàlá Gabriel náà bí 1 million lé lórí
1.5 ó 300,000 ọmọ ìyá rẹ̀ ṣẹ́kù lọ́dọ̀ Àgbàlá Gabriel lọ́wọ́ owó lọ kún wọn kó lọ bọ́ yanjú ìṣòro wọn. ìjà tá a bá lè parí sáà dákun ni inna sha'yakum lasata. alẹ́ bí oṣù bẹ́ẹ̀ Àgbàlá ó tuntun sí ṣọ́ọ̀bù falẹ́ bí oṣù ṣọ́ọ̀bù méjì lálẹ́ bí oṣù lò kò tún pẹ́ mọ́ lọ lókẹ́sẹ̀ alẹ́ bí oṣù wí kọ̀ǹfà tí mo gbọ́ báyìí pé tó bá ń lọ lókẹ́sẹ̀ ó fi ìyàwó òun bẹ̀. thank you sir. afẹ́ ẹjọ́ ń gbé yẹ̀yẹ̀ mọ́sáàsì yìí wọ́n ti fi mọ́sáàsì bú wa adẹ̀fẹ́ kọ́ lọ́wọ́ bá ní parí ẹ̀kọ́ dirin gidi wọ́n ti fi bú wa ibi ó sì dé wàláhì Ọlọ́run àtẹ̀yìn ni. sáwà máa wù á jẹ́ máa ṣàbòsí ni ẹ máa tún tí ò sínú Kùránì. èyí tí ò sínú Kùránì ẹ̀ ń tú sáwà gbà fún yín ni. ó ní yẹsà bàbá ọlọ́lọ́ngbà àti wọn àti gbogbo àwọn yòókù ẹ̀yin àfáà Muyideen àwọn ọmọ ìyá yín kù lọ́dọ̀ Àgbàlá Gabriel o t'Àgbàlá Gabriel ń ṣàánú fún o àwọn t'Àgbàlá Gabriel fún lówó oúnjẹ ọ̀sẹ̀ inú ọmọ ìyá yín àwọn t'Àgbàlá Gabriel fún lówó ojúmọ́ inú ọmọ ìyá yín àwọn t'Àgbàlá Gabriel gbalé fún àwọn tó gbẹ ṣọ́ọ̀bù fún àwọn tó dá lókòwò àwọn tí ń tọ́jú rámọ́tà náà ó ẹ̀yin èèyàn mi àbúrò ní sẹ́yìn bàbá aládarí pé bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ rámọ́tà rẹ ní Kòròdú ibi t'Àgbàlá Gabriel bàbá lè rẹ̀ dé ẹ lọ bá parí ẹ o ẹ fẹ́ la ẹ fẹ́ kú ẹ fẹ́ san pátá ẹ fẹ́ la Sumuratul Mumini èdè àti èsì ọ̀rọ̀ làwọn àfa wa kọ́kọ́ wa. èdè àti èsì ọ̀rọ̀ làwọn àfa wa kọ́kọ́ wa. wọ́n ní ìfásílì sáánẹ́ka yọ àlè ìsàn láyà àdìgẹ́ ẹnẹ́ka ìnáwó ṣùgbọ́n tó o bá fẹ́ sọ̀rọ̀ lọ sún ahọ́n ẹ̀ ni torí pé ejò ní ahọ́n tó o bá ti mọ̀rú àwọn tó fẹ́ dojú ọ̀rọ̀ kọ ọ̀rọ̀ tó sọ wọ́n dẹ̀ máa sá ẹ jẹ báyìí. oríire wo ló sórí social media ló dé ló tó sóríire tó ṣe nínú ayé. bàbá àgbà alámọ̀fẹ́ àbá Adéwálé Onítìá àbúrò ní sí ọmọ ọlá nẹ́bì bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ bọ́ọ̀dì kan sóríire tó ṣe rí ṣebí ìgbà tí wọ́n rí pé ya mọ́tò ń jí ọ online náà ti bu wọn ní mọ́tò ẹni ó sì sábàbí ó fi bí sùn ni wọ́n padà sunkún kẹ́yìn ni ọmọrú ẹni tó ń bá sọ̀rọ̀ ni èmi ọmọ ẹwú ni wírí ẹwú fìlí èmi fọ̀nà mi ẹwú tí ò ní fàbùjá lè kiri ọmọ ẹnì kọ̀ọ̀kan mo kéwù sùn múra ilé kéwù tí wọ́n ti mèsì ọ̀rọ̀ mo ti jí ọmọ àkírè àwọn arógun mẹ́sà ọmọ adálẹ̀gbèsè ewúrọ̀ ọmọ adálẹ̀gbèsè gẹ́gẹ́ òforí gbálẹ̀ léwẹ̀ ni sọ́ọ̀yọ̀ ṣubú. mo ní ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen yìí tí wọ́n bá jí mi láago 2 òru máa fèsì ọ̀rọ̀ fún yín tó bá jẹ́ aago 3 òru ni máa fèsì ọ̀rọ̀ fún yín. kí wọ́n tó lè fìyàn jẹ odidi fáàrù ní wùlámáì fún odidi ìlú 3 tí ìlú 3 sì ní ọba Àpòmù Ìkirè Ìkòyí ànẹ fáàrù ní wùlámáì ọ̀bí Sumuratul Mumini gbogbo tí ìjà Kọ̀dìríyà ìlú 3 èmi ní fáàrù wọn.
wo ọ̀gbẹ́ni irú rẹ kọ́ ni wọ́n sọ o lórí ire kẹ̀kẹ́ o ní bíbí. bàbá aládarí pọ́n tọ́pìkì ọ̀rọ̀ mi nípa ọmọ ìyá rẹ kù lọ́dún Àgbàlá Gabriel t'Àgbàlá Gabriel ń ṣàánú wọn inú wọn ni Rámọ́tà ó ń sunkún pé k'Àgbàlá Gabriel wà bọ̀ ń parí ilé òun ẹnu ọba Rámọ́tà parí ilé rẹ o ṣé bàbá alálàgbà ti gbọ́ ẹ̀yin olórí rẹ ọ̀rọ̀ mọ́sálásí wa etí kún bá wọn nújẹ́ náà nu ìbànújẹ́ ni ó sì pa wọn ọlá àpẹẹrẹ àlùkùrẹ́ àná. ẹni tí ìkẹ́kọ̀ọ́ sọ pé ẹni tó bá ń sọ̀rọ̀ kan ló máa fowó ìkan tí. ẹ máa gbọ́ dídì rìn. wọ́n máa kọ̀ sí sọ́fíìdì rẹ̀ kan tí ń sọ pé ẹ ṣàánú mi o ní sàn àwọn ọ̀rọ̀ kan. ẹ máa gbọ́rọ̀ bàbá alálàgbà ó ní nǹkan kan sọ pé lọ́mú ìdíyìn tó bá sọ̀rọ̀ kan yóò fèwé sí i àmọ́ nígbà tí ń sọ pé wọ́n mímí kì í tó tún bóde ńkọ́ ẹ̀yin ìkà yìí ẹ̀yin àfibi sólóore yìí àfibi sólóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ́ o ọlọ́run ò gbẹ̀san lára kò mórè àfibi sólóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ́ ọlọ́run ò gbẹ̀san lára kò mórè gbogbo ẹ̀yin olóríire mọ́sálásí yín àti kàn án ọlọ́run ti kàn án látara ìkúnlọ́wọ́ yín látara àdúró tì yín ọlọ́run dẹ̀ ní fi sílẹ̀ Allahu Mr. Olúbíọ́dún Sunday wọ́n ti fún wa ní 20,000 báyìí afẹ́ gíláàsì ti bẹ́ẹ̀ mẹ́sàn-án ni mẹ́sàn-án mo fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan mú gíláàsì kọ̀ọ̀kan 60,000 ẹlẹ́yọ kan bó o bá lágbára àti lè ṣe méjì àdẹ̀fẹ̀ blaster bọ̀ tí wọ́n padà pè wá sákìyèsí ẹ̀rí pé àtà ń sọ̀rọ̀ blaster ẹnìkan náà lọ rán wa létí pé conduit wọ́n rí àwọn pé conduit ká kọ́kọ́ ṣe ṣáájú blaster bẹ́ẹ̀ ni wọ́n tún pè wá sákìyèsí pé fẹ́rẹ́mù gíláàsì ojú wíńdò yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ kó tó kẹ blaster adẹ̀ ti pé oní gíláàsì ká àwọn ṣe ní 60,000 gíláàsì mẹ́sàn-án ní dẹ̀mbẹ́bẹ̀ gbogbo ẹ̀yin olóríire ètò yìí láṣẹ báyìí bàbá lọ́la ń gbà wá wo báwọn èèyàn ṣe ń bò wá lówó fún mọ́sáàsì o kó o lè mọ́rú àgbo tó lò fún rẹ ẹ jẹ́ mùsùlùmí fò mí wá mo fẹ́ mọ rí bàlá ti ṣe ń wọlé inshallah àti ní 20,000 látọ̀dọ̀ Mr. Sunday ẹ ní dolosi ẹ ní parẹ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹ ní dẹ́ni àná ara tí ń bí wèrè nínú. gbogbo ẹ̀yin olóríire yẹn mọ́sálásí tí tẹ́ ń bá wa kọ́ iná ní bí wọ́n nú mọ́dẹ̀ tó ń sọ fún ọba bẹ́ẹ̀ lẹ́kùn ẹgbẹ́rẹ́ mọ́sálásí yìí nígbà tá a ra pánu ẹ̀ bọ́ndù 16 àwọn kìrìsìtẹ́nì wọ́n ra bọ́ndù 13 bọ́ndù 13 kìrìsìtẹ́nì ló rà fún wa ẹ tún gé àwọn mùsùlùmí wa náà fún wa ní support àmín àrí mẹ́ta bọ́ọ̀dù mẹ́ta
àmẹ́gbà tó kan bí igi alhamdulilayi owó táwọn mùsùlùmí fún wa fún support lórí igi going to 500,000 alájà mi ajíbíkí àdé òun gẹ́gẹ́ fún wa ní 300,000 cash ọ̀rẹ́ mi kan olólùfẹ́ ọlọ́run lára mi wọ́n fún wa ní 600,000 lórí mọ́sáàsì owó wọn wà ní tàfíra gate ẹni ọba ṣe dáadáa sẹ́wà àwọn òwì àwọn ẹsẹ̀ ní bíbí yìí gbogbo ẹ̀yìn èèyàn wíńdò mọ́sálásí yìí mo fi àjọ mú ẹni ọba dẹ̀ jẹ́ pé owó mẹ́ta ní ọba fún wa ẹjọ́ ọba fún wa ní owó ẹyọ kan ẹjọ́ ọba fún wa ní owó méjì 60,000 lẹ́yọ kan mẹ́sàn-án ní dẹ̀mbẹ̀mbẹ̀ 60,000 lẹ́yọ kan mẹ́sàn-án ní dẹ̀mbẹ̀mbẹ̀ ẹ má dé gbàgbé pa ń sọ̀rọ̀ lórí blaster tẹ́lẹ̀tẹ́lẹ̀ Mr. Emmanuel ara àwọn olólùfẹ́ ọlọ́run lára mi nu àwọn náà ti bá ní dá sí ọ̀rọ̀ blaster mọ́dẹ̀mẹ́pẹ́ tí Emmanuel bá rí program yìí wọ́n wòye wíńdò mélòó làwọn bá lè ṣe kí lè fẹ́ máa bínú oríire ọmọlàkejì sí kéde wàhálà ẹ kéde problem ẹ nítorí oríire ọmọlàkejì ẹ. alámọ̀fẹ́ mi àbúrò ní ṣe é fún mi ẹ̀dẹ̀ wọ́n fi ti mẹ́sì ẹni ẹlẹ́ni ẹ wá lẹ́ lọ competition ẹ lè jẹ́ nígbà tá anybody dàbò yìí nísìnyí sórí orí ọ̀tá wa orí táì náà orí òsè ní táì dey play ẹ̀yìn àti tani níwájú tani pẹ̀lú tani kì í mọ̀ ṣeré ló pè ní. gbogbo ẹ̀yin olóríire ọ̀yá ẹ jẹ́ ká mú gíláàsì yìí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bá dẹ́ mọ̀ pé ó lágbára àti mú méjì ẹni bá mọ̀ pé ó lágbára àti mú méjì inshallah rahman wọ́n ti lulẹ̀ tí wọ́n rò kọ́ ní ẹ bá ànímọ́ní tí mo bá ń sùn lọ́wọ́ tí mo wá gbọ́ pé kan nínú yín sí live nítorí Àgbàlá Gabriel àìrí láì fún ilé sí màá máa kó bò yín ni màá máa láì kò ní. Àmín ya Allah bàbá alámọ̀fẹ́ wọn lọ́wọ́ ṣe gbogbo ẹ̀yin olùṣe dáadáa lẹ́sùn olóore gómìnà mi lọ́sùnù gbogbo ẹ̀yin alálùbáríkà àtẹ́ tó tún máa padà wo ètò mọ́sálásí àfi ká parí ẹ̀ nínú oṣù yìí o kí bànújẹ́ àwọn bàbá ẹlẹ́kùn egbére àǹkó kí bànújẹ́ wọn lè bá àdọ́bù àwọn ará àdúgbò gẹ́gẹ́ inú wọn ń dùn pẹ̀lú pa àkàn mọ́sálásí yìí. tó bá jẹ́ pé di ọdún tọ́nà tí ń kára pé kí n máa soríire ní babalálàgbà bá ti ń ṣe ni ẹ̀mí rẹ̀ ìbá ga ọba níwọ̀n ló ń pàṣẹ ayé ẹ̀yin ọ̀tọ̀ ọlọ́run yìí ẹ̀yin àfihàn sólóore ìkà ẹni bí aláìláròjinlẹ̀ òpònú ayírádà aláìmẹ̀tọ́kẹ̀tì fanẹ́lẹ̀ kókó alábòsí ọ̀dàlẹ̀ dàmí ara ọ̀dàlẹ̀ dẹ́rú orí. ẹ jẹ́ bá mi sí à program yìí
gbogbo ẹni tó ní bá ń come across láìfù wa yìí gíláàsì mẹ́sàn-án níbẹ̀ lára mọ́sáàsì yẹn adẹ̀fẹ̀ blaster rẹ̀ kásẹ̀tù oní gíláàsì kọ́dẹ̀ bá ní kó fẹ́rẹ̀ mú sí kí bírèkì lọ sí bẹ̀rẹ̀ blaster kí lọ́dẹ̀ yẹrí kí bànújẹ́ àwọn bàbá ẹlẹ́kùn egbére apárí àdínì kí bànújẹ́ wọn lè ga sí. ẹ wo bàbá ẹlẹ́kùn egbére tá a bá parí mọ́sáàsì yìí ọjọ́ tí a bá fẹ́ sí Àgbàlá Gabriel máa wà ń bẹ̀. ó ẹ̀yin blọọgì ẹ bá mi gé bíbá yìí o mọ́sáàsì Ìṣọ̀kan Òkìtì Central Mosque ọjọ́ tá a bá fẹ́ sí àtàgbàlá Gabriel lájọ sí Àgbàlá Gabriel máa wà níbẹ̀ ó ti wà lákọọ́lẹ̀ tá a bá fẹ́ sí mọ́sálásí yìí orúkọ mọ́sálásí ni Ìṣọ̀kan Òkìtì Mosque Ìṣọ̀kan Òkìtì Mosque ọjọ́ tá a bá fẹ́ sí Àgbàlá Gabriel ó máa wà níbi àjọsí ni pẹ̀lú ògùn Ọlọ́run àtẹ̀mí àtòun àbúrò ní sẹ́ni kankan kódà Mr. Kehinde láti Amẹ́ríkà Mr. Kehinde Àgbàlá Gabriel àjọsí mọ́sáàsì ni Àgbàlá Gabriel ó wà ní ọ̀tọ́ ọjọ́ kọmíṣán rẹ̀ wọ́n sì àdúrà mùsùlùmí abc màtúndé Àgbàlá Gabriel ọ̀yà ìyá mọ́sálásì sí mímọ́ yóò pè ní orúkọ Jésù bàbá o bá ní ìyá mọ́sálásì sí. Mr. Kehinde Àgbàlá Gabriel ọmọ ọkọ lárákùnrin ọmọ ọkọ ni pẹ̀lú ògùn Ọlọ́run kọ́nà wọn bá ní parí mọ́sáàsì nírọ̀rùn inshallah rahman àti Àgbàlá Gabriel lájọ sí kódà ẹ wo gíláàsì yẹn jẹ́ mẹ́sàn-án bí kẹlẹ̀ yẹn bá fẹ́ bí méjì 60,000 ẹyọ kan á sì gíláàsì ablas àwọn akùn mo sọ fún pé máa kọ́ sára fi sin bọ́ọ̀dù ẹ̀ pé Ìṣọ̀kan Òkìtì Mosque Ìkirè Ọ̀ṣun State àtàgbàlá Gabriel lájọ sí pẹ̀lú ògùn Ọlọ́run. Inú mi dùn pé Mr. Kehinde Àgbàlá Gabriel náà ti wà pẹ̀lú wa àtẹ̀yìn àtàwọn àbúrò ní sẹ́ni kankan fún àmọ́ bí ní mẹ́tìrọ̀ bí káfá àdìs Olúwa gé ní ẹ̀yìn ènìyàn èyí tí ń bá ṣe fún yín ẹjẹ́ yí ọmọ pé mi mọ̀ ṣe kí lẹ́yìn fẹ́ yálà ìmúre sí. ààrẹ ti rìsọ́ọ̀tì pẹ́tísàn yín ẹ jẹ̀bi déwájú Ọlọ́run ni. ẹ máa jẹ̀bi déwájú Ọlọ́run ni. tí tọ́lís wọn làwọn máa wá àjọ wà bẹ́ẹ̀ ni mosque tó yẹ pé ó kù oṣù kan tá a bá máa sí máa ti fi déètì ìjọ tá a sí ta Àgbàlá Gabriel àjọ bless mọ́sáàsì yẹn ni kí ni problem yín. Odidi mosque ńlá kan bẹ ní Ghana kìrìsìtẹ́nì lọ́kọ́ kìrìsìtẹ́nì kan lọ́kọ́ láti bẹ̀rẹ̀ dópin ní Ghana fún AC fún anything mọ́sáàsì wọn fàlù lákẹ́ bí 250 million kìrìsìtẹ́nì lọ́kọ́ ní Ghana. Bọ́lá tí ń bọ̀ tẹ́ lókun lọ́rùn irú àfa àwọn ẹlẹ́pẹ́ sùmùrà tìlú mú mi nì máa fojú yín gbọ́lẹ̀ máa tata sí lójú ẹ máa ké wọ́n rò pàjá bù yín jẹ ni. àbá ní kí fáka amáyékìrà wúkọ fáka ẹ mọ̀rú ẹni tẹ́yìn ọ̀rọ̀ yìí pé kọ̀sọ́rọ̀ tó ò lè sọ ni tó bá fẹ́ bá sùpàrà tìlẹ̀ mọ́ mi ní sọ̀rọ̀ wà á jẹ́ kórìí ó pè ní agbọ́dọ̀ ò bá dẹ̀mọ́ abẹ̀mẹ̀sì ọ̀rọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run bó ṣe rí nu
ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn ọ̀rọ̀ blaster ni à ń sọ tẹ́lẹ̀ àwọn kan ni wọ́n gbà wá lámọ̀ràn pé aláàjì blaster tẹ́ ń sọ yìí wíńdò yìí ó yẹ ká ti gbé iṣẹ́ gíláàsì fún ẹni tí ó ṣe wọ́n ti rí fẹ́rẹ́mù wíńdò mo níye tèmi tí ẹ ti fò torí àwọn tẹ́ bá fẹ́ blaster wọ́n á blaster fẹ́rẹ́mù wíńdò mọ́ náà fi kó gíláàsì sí. Thank you, God bless you. Ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn owó tá a ti nílẹ̀ pẹ̀lú blaster tẹ́lẹ̀ àwọn èèyàn ti ṣe dáadáa bó tẹ̀ jẹ́ pé kètò cement tá a ti nílẹ̀ kèpowó tán kẹ́gẹ́ tá a fẹ́ lọ fún blaster a dẹ̀ nídìí tán méjì a nídìí yẹn rìn àmọ́ wọ́n ní gíláàsì ó yá ti gbéṣẹ́ rẹ̀ fẹ́ tí ó ṣe gíláàsì dẹ̀ jẹ́ mẹ́sàn-án ẹyọ kan 60,000 ìwọ náà mélòó lọ fẹ́ bùn àlówó rẹ̀ ń bẹ̀ tó ya ọlọ́run kí bànújẹ́ bàbá ẹlẹ́kùn ẹgbẹ́ rẹ̀ ó lè bá a ga sí i ó ní òun gbọ́ tí ó bùn ní 300,000 ọlọ́mọ ọmọ òun lòun kó yìí wọ́n tún ti bùn ní màálù kò ní yọ̀ọ̀ka yẹ pátá díẹ̀ tí a bá ti ẹ̀bùn mi ní màálù kí ni pírọ́blẹ̀mù ẹ wọn àti ẹ̀bùn mi tó fi ń pariwo wọn àti ẹ̀bùn mi ní dàrẹ́ẹ̀tì owó tó fi ń pariwo tá a bá wá rẹ́ni tó rí ẹ̀wú tó bùn mi ní kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ ń kọ́ tí ò ní kú dànù báyìí bàbá ẹlẹ́kùn ẹgbẹ́rẹ́ tí ò tó ní tún ẹkún rẹ̀ sùn báyìí wọ́n dẹ̀ máa bùn mi wọ́n gbé bọ̀ wọ́n máa gbé wá wọ́n dẹ̀ máa tẹ́wọ́ gbà á ọlọ́run sí lẹ́yìn alábòsí ẹ̀yin yóò sínú mùsùlùmí ó yẹ kó ẹ lọ wẹ̀ sí ìsìláàmù ni kọ́ni ṣíríta káfíran ó ti di kèfèrí ó ti di kèfèrí kí ni pírọ́blẹ́mù yín ẹ jọ̀ọ́ lórí wíńdò mọ́sálásí gbogbo ẹjẹ kájọ dá sí tọ́lọ́ account number lẹ́ ń wò yẹn First Bank account 30 38 98 08 67 inshallah rahman gbogbo tó bá jáde ní o gíláàsì yẹn a kò fún gíláàsì kó wá bá ní rí fẹ́rẹ́mù kálẹ̀ mẹ́gbẹ́ tá a bá rí gbàjọ́ nu blaster àti ẹ̀kọ́kọ́ máa bá iṣẹ́ lọ ọlọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan wá sílẹ̀ o gbogbo yẹ wa tá à ń kún ọmọ ìyá wa lọ́wọ́ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe alukurani gẹ́gẹ́ sọ fún apẹ́ ọmọ ìyá kan náà jọ ni wá alukurani ó ní ọmọ ìyá kan náà jọ ni wá olúwa wá ní ẹ bẹ̀rù mi kẹ́ ẹ dẹ̀ bẹ̀rù okùn bí kan náà tẹ́ ẹ fi máa ń búra láàrin ara yín. Amin ya Allah. Mr. Sunday àbúrò ní sẹ́yìn owó yìí ti wọlé o 20,000 ti wọlé ẹ̀ ní parẹ́ o wọ́n láwọn náà kún mọ́sáàsì lọ́wọ́ ọlọ́ọ̀bá ní kẹ́yìn náà lọ́wọ́ ṣáà máa wò kẹ́ ẹ máa fojú olóore gúgi ẹ̀yin àfáà mú ìdí ní àwọn ọmọ ìyá yín kù lọ́dún Àgbàlá Gabriel ọmọ ìyá yín tí kù lọ́dún Àgbàlá Gabriel wọ́n tó 200 ẹ lọ wá tirẹ́là tẹ́ẹ̀fì lọ kó wọn kẹ́ẹ̀dọ̀ lọ yanjú tí wọ́n fẹ́ ètò Àgbàlá ń fúnlówó ń jí ọ̀sẹ̀ ń bẹ́nu wọn níbi ẹ bàjọba Nàìjíríà dé tẹ́ ẹ bàjẹ́ dé ètí fúnlówó ojúmọ́ ètí fúnlówó oṣù ìtọ́jẹ́ kíjọba ọmọ ṣe ọlọ́run ò lò wọn fún wa ó tún wá rẹ ẹnìkan mẹsáyà tuntun kan ó tún ràn ẹ̀dẹ̀ tún kẹta sọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ni. àìmọye àwọn tí ń lọ́dọ̀ Àgbàlá Gabriel tí ó ta wọn lọ́rẹ tí wọ́n dẹ̀ kú ọlọ́dẹ tí wọ́n lọ kírun tí ó tún padà sọ́dọ̀ ẹ̀ táìmọye wọn pè mí wàláì tàláì
mo fi Olódùmarè ọba tó lẹ́mìí mi búra àìmọye àwọn mùsùlùmí tára ni wọ́n pariwo mọ́sáàsì ẹ̀rí tí wọ́n rò wọ́n sunkúnsukú ẹ̀ràn wọlékún ọ̀rọ̀ ọbúlà tó ń sọ fún wọn ẹni tí ò jẹun sùn tẹ̀lé ọwọ́ akásùnbà ṣé kọ́ dákú mọ́sáàsì ni ẹ̀yin wèrè gbogbo yìí èèyàn lọ́mọ mẹ́rin ó níyàwó ó di 5 òun sì 6 wọn ò jẹun sùn ọlọ́ọ̀bá lè mọ́mù kí ó ṣàánú ìmáàmù náà ló wọ́n tí ì jẹ kankan ìmáàmù náà ló ń jẹ́ ńlẹ̀ ẹ̀yọ́ ọ̀dájú burúkú wèrè yìí ẹ máa rànjú wọn ẹ̀sìn tiwa o kì í ṣẹ̀sìn ẹ máa ń gbọ́rẹ́ fún yẹn ká dá abẹ́ tó bá tún sọ bẹ́ẹ̀ nù yín ẹ̀sìn Islam ẹ̀sìn àánú ẹni ọba tó sọ bẹ́ẹ̀ tó bá sọ pé ẹ̀sìn Islam kì í sí ẹ̀sìn tá a máa ń gbọ́rẹ́ fún yẹn kò ní yẹ ká dá fún torí rọ nípa ká dá abẹ́ tó bá sọ bẹ́ẹ̀ nù yín ẹ̀yọ́ lórí burúkú gbogbo yìí ẹ̀dẹ̀ sọ Islam dẹ̀ sí ọ̀dájú